Àkọ́dá nínú ayé ọba mi ajá má jẹ̀bi ènìyàn. Aránibániṣẹ́ ọba mi ìgbàlà. Ọlọ́run Àjàyí oníṣẹ́ ńlá. Ọba mi agbanilágbàtàn aládé ògo titun gbàmí mo tún dé o. Ọlọ́run ni ọlọ́bàbà mi ìlọ́kọ́ ọmọ àrẹ́lùmí àrígbábùn òbí gbogbo ọ̀rá yìnyín àràbà tú àwọn àlè lára àdìmẹ́ kálẹ̀ ìdíyẹ ló. Àràdínà líla àràbà tú lé àwàlẹ̀ èjì yìí dáná àràbà tú ewele jìnnà ńlá wa. Yá àràbà náà lòdì àhárà káyé ló. Ọba ògo mo tún lé. Ọba ògo mo tún lé o. Ọlọ́run Àjàyí sọ mí dolú ọmọ. Ọba ògo mo tún lé o. Ẹ má bínú o, ó dà pé mi mọ nǹkan tó disconnect kébù kọ̀ǹpútà ló jẹ́ kó kú. Ẹ má bínú, mo kàn kó stop. Ẹ má bá mi share padà, ẹ má bá mi share káwọn èèyàn mọ̀ pé a ti padà sórí afẹ́fẹ́. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ mọ̀ pé sísítẹ́ẹ̀mù là ń lò. Ẹ má bá mi share program yìí, ẹ má bá mi share. Bí mo tó dé sáyìn sọ̀rọ̀ mi o, orí mi máa gbà bọ̀dé sáyìn sọ̀rọ̀ mi o. Bí mo tó dé sáyìn sọ̀rọ̀ mi o. Ẹ má bínú, ẹ má bá mi share. Bọ́tì kan ló disconnect, òun ló jẹ́ kí gbogbo ẹ̀ kú. Ẹ má bínú, ẹ má bá mi share. Ẹ má bá mi share padà. Ṣé o sáì sọ̀rọ̀ mi o, orí mi máa gbà bọ̀dé sáì sọ̀rọ̀ mi o. Ẹ̀rí mo tún dé sáì sọ̀rọ̀ mi, orí mi máa gbà bọ̀dé. Ẹnìkan náà sọ kórì mi má gbà bọ̀dé. Ìbọ̀dé oṣó àti àjẹ́ Olúwa lọ́jọ́ kórì mi ó gbà. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ tó Olúwa orí mi ò gbọ́dọ̀ gbà bọ̀dé. Mo gbọ́dọ̀ ráàánú gbà nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Olúwa ayé mi gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí so èso rere láti òní lọ. Olúwa pín mi níyà pẹ̀lú ẹ̀mí òkùnkùn, pín mi níyà pẹ̀lú ẹ̀mí alábàárìn òkùnkùn. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa pín mi níyà pẹ̀lú ẹ̀mí tí ò mọ Ọlọ́run tí mò ń bá rìn. Gbọ́rọ̀ mi rò ayé máa pọ̀ mí o. Jésù wá gbé ìjà mi jà mo tó dé o. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣé o, máma jẹ́ kú sórí mo jìyà. Ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi rò ayé máa pọ̀ mí o. Jésù wá gbé ìjà mi jà mo tó dé o. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ má bá mi share program, ẹ má share padà. Ẹ jẹ́ káwọn èèyàn tètè join wa ká lè tètè continue ká lè gbàdúrà. Ẹ kú sórí mo ṣe o, ká má jẹ́ kú sórí mo jìyà. Ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi rò káyé máa pọ̀ mí o. Jésù wá gbé ìjà mi jà mo tó dé o. Ẹ má bá mi share.
ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ bá mi share sínú WhatsApp group padà. Ẹ máa bá mi share padà, ẹ máa bá mi share padà. Jẹ́ n kú sórí mo ṣe o, màmá jẹ́ n kú sórí mo jìyà, ẹlẹ́dàá mi gbọ̀rọ̀ mi rò gbajúmọ̀ tìbí o, Jésù wá gbèjà mi jà mo tó dé o. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo dé, Olúwa ẹ̀mí mọ́ wá gbèjà mi jà, gbàgbà ọjọ́ Ọlọ́run abẹ́yẹfò wá sọ mí dojú ọmọ o. Arúgbó ọjọ́ àgbààgbà ọjọ́ Ọlọ́run abẹ́yẹfò wá sọ mí dojú ọmọ. Ẹ já bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí n rí ẹ̀bùn rere gbà nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Olúwa orí mi ò gbọ́dọ̀ gbà bọ̀dè, ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbà bọ̀dè. Olúwa jẹ́ kí mi náà ní ìpín rere nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Olúwa jẹ́ kí n ní ìpín rere, ẹ̀mí mọ́ jẹ́ kí n ní ìpín rere, ọba àwọn ọba jẹ́ kí n ní ìpín rere. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. Àgbà ọjọ́ Ọlọ́run abẹ́yẹfò wá sọ mí dolú ọmọ. Arúgbó ọjọ́ àgbà ọjọ́ Ọlọ́run abẹ́yẹfò wá sọ mí dolú ọmọ. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbà bọ̀dè, mo gbọ́dọ̀ ra àánú gbà. Ẹ̀yin ogun ọ̀run, mo gbọ́dọ̀ ra àánú gbà. Ojú ò gbọ́dọ̀ tì mí, ojú ò gbọ́dọ̀ tì mí, ojú ò gbọ́dọ̀ tì mí. Àṣetì kì í bọ́jọ́ kó mọ́ yọ, àṣetì ò gbọ́dọ̀ bá mi, àṣetì ò gbọ́dọ̀ bá mi. Olúwa àṣetì ò gbọ́dọ̀ bá mi. Ní orúkọ Jésù Kristi bí ẹ ṣe ń gba àdúrà yìí jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Ephesians chapter 3 verse 20. Ephesians chapter 3 verse 20. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Ẹnìkan ṣo tó lè ṣe ju ohun tí wọ́n ń rò lọ́kàn yìí lọ, òun náà ni Jésù Kristi. Òun ló lè fún ọ ní ẹ̀mí mímọ́ láti bá arìnrìn àjò tó fi lè so èso rere. Ẹ̀mí mímọ́ yìí ló lè so èso rere lọ́wọ́ ọ láyé rẹ. Ó ní ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ. Èyí tó ń béèrè ẹnìkan ṣo tó lè ṣe, òun náà ni Jésù. Àkọlọ́kọ́ wa ló ń bá alábàárìnrìn tó rò pé alábàárìnrìn nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Rárá o, Jésù nìkan ló lè ṣe ju bí o ṣe ń rò lọ́kàn àbí bí o ṣe ń béèrè lọ. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa torí àkókò. Mo fẹ́ ká lọ nínú àdúrà kíákíá torí o gbọ́dọ̀ gbàdúrà pé ẹni tí mò ń bá rìn tó ń fi ìyà jẹ ayé mi, ẹni tí mò ń bá rìn tó ń fi ìyà jẹ ayé ìdílé mi, Olúwa yí lọ́kàn padà. Tọ́kàn rẹ̀ ò bá yí padà, Olúwa fi iná pín wa níyà. Olúwa yí lọ́kàn padà. Tí ọkàn rẹ̀ ò bá ti yí padà, Olúwa fi iná àti àrá pín wa níyà. Gbàdúrà yìí, Ọlọ́run kó wá fi tó kù lẹ̀. Ó ní òun ló lè ṣe ju bó ṣe lérò lọ. Òun nìkan ló lè ṣe ju bí wọ́n ṣe ń rò pé nǹkan yìí ó lágbára láti ṣe ohun gbogbo. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Matthew chapter 4 verse 1 to 11. Matthew chapter 4 verse 1 to 11. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan kan nínú ẹsẹ̀ ìwé mímọ́ yìí. Nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù. Ṣé ẹ ti gbọ́? Inú ìrìn àjò yìí a darí Jésù Kristi sínú ijù. Inú ijù ibo kí ni ó ṣẹlẹ̀? Àràn ní ìrìn àjò. Ìrìn àjò kan nìwọ náà ń bá Ọlọ́run rìn báyìí. Ìrìn àjò kan ló ń bá ẹ̀mí mímọ́ rìn. Láti ọwọ́ adarí Jésù sí inú ijù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù. Adarí tiẹ̀ náà láti bá Ọlọ́run rìn báyìí. Wàá máa retí ìdánwò tiẹ̀ náà. A dán Jésù wò nínú ìrìn àjò tí wọ́n náà ń rìn lọ́wọ́lọ́wọ́ yìí. Á dán wò, ẹ̀mí mímọ́ ó dán wò, ẹ̀mí òkùnkùn ó dán wò. Ìwọ ló wàá gbàdúrà pé Olúwa nínú ìdánwò yìí mo fẹ́ yege. Lẹ́yìn ìdánwò yìí ayé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í ṣe èso rere. Tá a bá wo ẹsẹ̀ ìkeje ẹ̀, ó ní nígbà tí ó sì ti gbààwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ni ebi ń pa á. Ó gbààwẹ̀ 40 ọ̀sán àti 40 òru, ebi wá ń pa á. Ìwọ náà ń gbààwẹ̀ lọ́wọ́ báyìí,
ó ń bá Ọlọ́run rìnrìn àjò báyìí máa rántí pé ebi tó pa Jésù Kristi kì í ṣe pé àti jẹun ni ò lè jẹ, ṣùgbọ́n kì í ṣe bí ojú ló ń pa, ìdánwò ni, a fẹ́ dánwò ni. Kì í sọ sí nǹkan méjì tá a fi lè dánwò ju pé ó ti wà nínú ìjù fún 40 days ọ̀sán 40 days òru, kò sì jẹ kò mu. Kí lára lè fi dánwò? Ebi náà ni. Ó yẹ ebi máa pa ìwọ ẹ̀mí èṣù, ó yá lọ dánwò bó ṣe fẹ́ dánwò, ṣé yóò yege? Ìwọ náà á fowó dán ọ wò pé mo ti rìnrìn àjò ọjọ́ méje, Ọlọ́run ló fẹ́ fún alẹ́bùn, ó tún wá yẹ kí pọ́kẹ́tì mi wá dry. Ṣó yẹ kí n gbọ́jà kalẹ̀ kí n mọ́ tà? Ṣó yẹ kí n tún wá máa rí gbogbo ohun tí mò ń rí? Máa rántí pé adán Jésù wò, ìwọ náà àkókò dánwò rẹ rèé. Ìgbà náà lọ́kọ rẹ ń bínú nínú ilé gbúrúgbúrú, ìwọ náà ń bínú. Ìyàwó rẹ ń bínú nínú ilé gbúrúgbúrú, ìwọ náà ń bínú. Máa rántí nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ rántí ni pé lẹ́yìn ìrìn àjò ọjọ́ méje ṣé ìdánwò mi kọ́ lóde yìí? Ṣé àìsówó lọ́wọ́ kọ́ ni ìdánwò mi? Ṣé ẹni tí mo ti ẹ̀gbẹ́kẹ̀lé já mi kulẹ̀, ṣé ìdánwò mi kọ́ ni? Kí ló yẹ kí n ṣe? Ẹ já wo verse 3 ẹ̀. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run. Ṣé ti gbọ́? Wọ́n sọ pé ìgbà tí èṣù dọ́dọ̀ rẹ o, wọ́n sọ pé ìgbà tí oṣù àti àjẹ́ dọ́dọ̀ rẹ o, wọ́n ní ìgbà tí olùdánwò dọ́dọ̀ rẹ̀. Níbi iṣẹ́ rẹ náà, àkókò tó ń gbàwẹ̀ yìí, máa ń retí ìdánwò níbi iṣẹ́. Ó rí pé ẹlẹ́mìí òkùnkùn kọ̀ọ̀kan dìde ni, yóò sì bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́ láì nídìí, láì ṣe kankan. Ẹ ti jọ wà níbi iṣẹ́ fún how many years kò bá ọjà, ṣùgbọ́n lásìkò àwẹ̀ àti àdúrà tó ń gbà yìí, tó ń bá Ọlọ́run rìnrìn àjò rere, tó fẹ́ gba ìbò. Olùdánwò, ó ní nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Ṣé ti gbọ́? Olùdánwò dọ́dọ̀ tiẹ̀ náà pé bí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run, tí ẹ jẹ́ ń wò náà sọmọ Ọlọ́run ni. Wọ́n tiẹ̀ máa ń pè pé ìyá Jésù, jẹ́ ń wò ṣe Jésù ń gbénu rẹ̀ lóòótọ́. Olùdánwò ló dé o. Ó ní nígbà tí olùdánwò bá dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Fàṣọ Jésù wá dá lóhùn, ó ní ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kò wáyé nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Ẹ wò èsì tó fi dá lóhùn. Ìjẹ́ tó wò sí lọ́wọ́ rẹ̀ sí wọn náà wò pé kì í ṣe torí ọ̀rọ̀ lọ́lọ́run ṣe dá mi wálé ayé, ó dá mi ní àwòrán rẹ̀, ní tó bá wù kó fún mi. Ẹni tí bá ti rí alihamudulilayi, oúnjẹ tí bá ti rí jẹ, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Bó jẹ́ gàrí ni mo rí mu fẹ́mi àtọmọ mi, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Bó jẹ́ bàtà ni mo rí wọ̀, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹlòmíì ìdánwò rẹ̀ ó tiẹ̀ lé débi pé níbi iṣẹ́ wọn ó dá dúró. Ǹjẹ́ ó gbà tó dá dúró, ó sọ fún Ọlọ́run pé ògo ni fọ́lọ́run lókè ọ̀run, pé mo tiẹ̀ ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí, èèyàn ò kú sí mi lọ́rùn, èèyàn pààyàn sí mi lọ́rùn, mo tiẹ̀ kú sínú ilé iṣẹ́ yìí, mi ò parí ìgbẹ̀yìn iṣẹ́ mi nínú ilé iṣẹ́ yìí kán tó dá mi dúró sọ́gbà ẹ̀wọ̀n. Ǹjẹ́ ó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Ǹjẹ́ ó dúpẹ́? Ọmọ rẹ̀ ó béèrè 1 million lọ́wọ́ rẹ̀, ó fọ́ 500. Ǹjẹ́ ó dúpẹ́ pé Olúwa mo tiẹ̀ dúpẹ́? Ọmọ ẹnìkan àfi yọ̀ wọ́n kò lè fún bàbá rẹ̀ ní 50,000. Èmi béèrè 1 million, ọmọ mi fún mi 500. Olúwa mo dúpẹ́. Ǹjẹ́ ó dúpẹ́ ìgbà tí ìdánwò dé? Ǹjẹ́ ṣe kọ́ ló bẹ̀rẹ̀ sí bínú sọ́mọ èyí tó ń sọ̀rọ̀ òdì sí? Ṣé o mọ̀ ìgbà tí mo bí ọ ní? Ṣé o mọ̀ ìgbà tí mo gbàwẹ̀ lórí rẹ? Mi ò jẹun lórí rẹ tí mo fi rán léèwé. Àìmọye ẹgbẹ́ rẹ ló rán mọ́ léèwé tí ò dúró jẹ́. Bàbá tó bí mi, ọmọ tó rán ní yunifásitì, a lè kà. Tó bá ti sọ pé ìyá alágbájá wá tọ́jọ́ wọ yàrá, ó fẹ́ sanwó yunifásitì ọmọ kan ni, ó fẹ́ rán ọmọ kan lọ léèwé ni. Tó bá ti lè jáde lọ tó wọlé tó ní ìyá alágbájá wá tọ́ wọ yàrá lọ, wọ́n lọ jíròrò bó làwọn ṣe lè sanwó léèwé ọmọ yìí. Bàbá mi dà lónìí. Kò dúró fífún ìfọkànbalẹ̀ balẹ̀ jó ń jẹ àkọ́bí débi yóò jẹ tàbí gbẹ̀yìn. Ìwọ sì wà láyé, o tún ti ń jẹ tàbí gbẹ̀yìn o. Ó wá ń bínú, Olúwa, kò sì sówó lọ́wọ́ mi báyìí. Bó tiẹ̀ láyé mi ṣe wá rí i. Ó tiẹ̀ tó bó tiẹ̀ rí Ise Rere wọn lásán, ó yẹ kó o máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa mo dúpẹ́. Ṣùgbọ́n alábàárì tó ń bá rí olófogun sínú ayé rẹ̀. Alábàárì yìí ti ra ọ́ níyè, kò jẹ́ kó o mọ̀ pé ọpẹ́ ló yẹ kó o máa dá lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ló yẹ kó o máa dá lọ́wọ́ Ọlọ́run. Ẹlòmíì àti ẹ̀ máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Ọmọ mi ó wá gbépò 5 ní skul, ọmọ èèyàn kankan ló gbé 40 ni, ọmọ èèyàn kankan ló gbé last ni. O sì dúpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé o tiẹ̀ fọmọ mi nímọ̀, mo dúpẹ́ pé o fún lóye, bá mi jẹ́ kó tẹ̀síwájú. Ṣùgbọ́n nígbà tí o sí ẹ̀mí mímọ́ nínú rẹ, o lè rántí láti dúpẹ́. Ẹ já wo ẹsẹ̀ 5 ẹ̀.
nígbà náà ni èṣù gbé e lọ sí orí òkè ìlú mímọ́ ni ó gbé e lọ sí ṣoṣo tẹ́ḿpìlì. Ó yá ibi tó ti rí gbogbo òpin ayé, ibi tó ti rólówó, tó ti rọ́lọ́rọ̀, tó ti rí ilé mansion, tó ti rí ilé tí ò mansion, ibi tó ti rí ohun gbogbo tí ò ní farapamọ́ fún ọ, kó lè ṣe kíni, kó lè wọ́ lójú bí ohun ayé yìí ṣe ń wo èmi àti ẹ lójú, tí ẹ̀mí alábàárìn sì ń darí wa pé àní ó lọ ṣe bí kó lè jọ ọrọ̀ ayé, àní kó lọ ṣe bí kó lè darapọ̀ máwọn ará ayé, àní kó lọ ṣe bí kó lọ ṣàgbèrè, lọ mutí, kó lè bá ayé bìlọ́ǹgì, kó lè bá ayé dọ́gba. Ó sì mọ́ sọ fọ́lọ́run pé ìwọ ẹ̀mí alábàárìn fàyè mi sílẹ̀ lónìí. Ìwọ ẹ̀mí burúkú tó fẹ́ bá mi jayé mi jẹ́, tó fẹ́ kí n jèrè yìí, tó fẹ́ kí n rìnrìn àjò, kí n jèrè, kí ayé mi so èso rere, ó sì fàyè mi sílẹ̀ Olúwa. Ẹ já wo ẹsẹ̀ ìkẹfẹ́. Ó sì wí fún pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, ṣe túbọ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ. A sì ti kọ̀wé rẹ̀ pé ó ń kọ́ ti Bíbélì fún ni o. Ẹ rí i pé Sátánì náà mọ̀ nígbà míì tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ létí rẹ, mo máa ń sọ fún ọ pé kó o gbàdúrà fún ìtọ́ni Ọlọ́run. Ṣé ohun Ọlọ́run rèé? Ṣé ohun ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ń wà lábẹ́ ohun yìí? Nígbà míì ohun ó sọ̀rọ̀ ṣé ohun Ọlọ́run rèé? Nígbà míì ìyàwó mi á máa bá mi jà, máa ní ìwọ ojú lásán ló fi ń ríran. Ohun ó béèrè pé Olúwa, ohun tí mò ń gbọ́ ìṣe ohun rẹ ni. Ṣé àjẹ́ ẹ wà lábẹ́ ohun yìí nígbà tí ọmọ ẹlẹ́mìí burúkú kan darapọ̀ pẹ̀lú àwọn Mẹ́sì? Ẹsẹ̀kẹsẹ̀ tí Mẹ́sì ti ń sọ̀rọ̀ ni mo ti sọ fún Olúwa pé Olúwa, ṣé ohun Ọlọ́run rèé? Ṣé ohun Ọlọ́run ni mò ń gbọ́ látẹnu Mẹ́sì? Ẹkún rántí lọ́jọ́ náà mo ní Mẹ́sì, ó ní sà, ó yá bu anointing oil rẹ, Olúwa Ọlọ́run ayérayé, ó yá bù sórí ẹ. Ẹ rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ Mẹ́sì bẹ̀rẹ̀ sí fèrè fọ̀, ó bẹ̀rẹ̀ sí pariwo. Màmá ẹ̀ ń sọ pé dáàdi ó mọ̀ ń ya aṣọ ara ẹ̀. Mo ní rárá, ẹ̀mí burúkú tó wà nínú ẹ̀ iná ń lé jáde ni, ọmọ ẹlẹ́mìí òkùnkùn tó dapọ̀ mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ká tó parí program ọmọ ẹlẹ́mìí òkùnkùn yìí ó ti yọ rẹ̀ dànù nínú WhatsApp. Ìyá àjẹ́ tó gbé wá olórí ẹgbẹ́ wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá yìí náà ti yọ rẹ̀ dànù. Ẹ gbọ́ nígbà náà tó sọ pé fi mí lẹ̀, irú agbára wo lo ní gan? Ibi tí mo fẹ́ dúró nì, ò ní dúró ń bì. Ohun tó ń gbọ́ ṣe ohun Ọlọ́run ni. Ó ní àṣà àti kọ̀wé rẹ̀ wípé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀, ní ọwọ́ wọn ni a ó sì gbé ọ sókè kí ìwọ kí ó má fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù wá wí fún pé a tún ti kọ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Ìwọ ò gbọdọ̀ ṣe kí ni ó dán Olúwa Ọlọ́run rẹ wò. Ṣé rí pé olùdáwọ̀ yìí alábàárìn ni, ó ń bá Jésù rìn pẹ̀lú àdúrà tó ń gbà, pẹ̀lú àwẹ̀ 40 days, ó ń bá rìn alábàárìn kan náà ń bá wọn náà rìn báyìí o, tí ó dán wò lẹ́yìn àdúrà yìí. Alábàárìn kan ń bá ọ rìn o, former boyfriend rẹ ó ń bá ọ rìn báyìí o, bó bá ti ń ṣe tọ́pá ni ó pè ọ́. Former girlfriend rẹ bó ṣe ń gbọ́ ohùn yìí, ẹ̀yìn after 7 days yóò pè ọ́ o láti wá dán ọ wò. Mo ti sọ tèmi fún yín gbà mo máa ń lọ sórí òkè lọ gbàdúrà. Olúwa ọjọ́ mẹ́ta bí n bá ti ń kúrò lórí òkè tí mò ń bọ́lẹ̀ báyìí ló rẹ̀ mí, ibo ló wà òótọ́ nìkan. Alábàárìn olùdánwò, ṣé mi náà wà ń fèèlì nígbà náà ni? Mo ń fèèlì torí tó mú mi fèèlì ní n bá lọ ọ̀nà lẹ́sì, ìmọ̀ àti yáyọ̀ òkùnkùn máa jà ní. Jẹ́ ẹ máa lọ bẹ ọ̀dọ́ tí ẹ̀yẹn kí n lọ relax ń bẹ̀ jàre. Bí wọn náà ṣe ń rò pé ọkọ mi ò tẹ́ mi lọ́rùn, jẹ́ ń wá ẹni tí ó mọ̀ tẹ́ mi lọ́rùn ń ta. Ọkọ mi ò náwó fún mi, jẹ́ mọ́ wẹ́n tí ó náwó fún mi ń ta. Aya mi ò náwó fún mi, boyfriend mi no ilé yóò lówó lọ́wọ́, jẹ́ ń gbélé. Máa rántí o, Jésù wí fún pé àtúkọ́ pé ìwọ kò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Verse 8, Èṣù wá gbé lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo hàn. Gbogbo ọba ayé iná kan ń jó lórí Facebook sí, gbogbo wa náà láti rí. N ò kọ́mẹ̀ntì rí, mo kọ́mẹ̀ntì sí prógrámù ìyá tán pè lẹ́sà bọ́ọ̀dù, mo ní mọ̀mọ́ yóò dáa fún yín. Ẹnìkan gbàdúrà fún mi lórúkọ Jésù nígbà tí ìyàwó rẹ̀ lóyún tó bímọ lẹ́yìn ọdún 7. Dádì ẹ ra private jet, mo ní mọ́ gbàdúrà private jet fún mi, Ọlọ́run ò ní jẹ́ rà.
Because ministry yín sì ń lọ bí gíga ni tẹ́ bá fẹ́ travel agent tí bá fẹ́ travel agent ẹ tó fẹ́ kí n travel agent yóò ti búùkù mi sí inú ibi tí mo lè wà inú plane tí n bá wà màá tún máa ṣiṣẹ́ ọlọ́run bẹ̀ ọlọ́run ó tún máa lò mí fún ìtúsílẹ̀ àwọn ènìyàn kan ṣùgbọ́n tí bá wà nínú plane mi ṣé pa mi tó ti gba ìtúsílẹ̀ ṣé àwọn tó gáàdì mi tó ti gba ìtúsílẹ̀ already ni mo tún fẹ́ máa wàásù ọ̀rọ̀ ọlọ́run fún ṣùgbọ́n tí bá wà nínú gbogbo public plane àjọ máa wàásù ọlọ́run ṣé pé kó mọ̀ bá já jẹ́ ó já kí n máa lọ ikú ò bà mí lẹ́rù. Èṣù mú ọmú lọ ó sì wí fún pé tabawo Èṣù tún gbé lọ sí òkè gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ọba ayé àti gbogbo ògo wọn hàn ó sì wí fún pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ò fi fún ọ bí ìwọ bá lè forí balẹ̀ fún mi. Àìmọye ìránṣẹ́ ọlọ́run ló ti forí balẹ̀ fún òkùnkùn ló ti forí balẹ̀ fún alábàárìn tó wá dán wọn wò ní Nàìjíríà ó ní Nàìjíríà ṣe ní rúdurùdu ìyá yìí kí ló sọ tí mo fi kọ́mẹ́ǹtì síbẹ̀ pé mọ̀mọ́ yóò dáa fún yín ó ní ìránṣẹ́ ọlọ́run tó ń bọ olóṣèlú Nàìjíríà ṣiṣẹ́ pọ̀ ṣé ìránṣẹ́ ọlọ́run ni lóòótọ́ àwọn olóṣèlú tó jẹ́ pé mùjẹmùjẹ ni wọ́n àná ní ọmọnìkejì wọ́n àná ní ará ìlú ìwọ ìránṣẹ́ ọlọ́run sì ń bá wọn wọlé wọ̀de ó bọ́lá gbàdúrà bàbá mi Oyèlámì ọlọ́run ó fi ọ̀run kẹ́yìn lórúkọ Jésù. Wọ́n ní olóṣèlú kan ní Ìbàdàn n ò fẹ́ dárúkọ ẹ̀ ó ti kú báyìí ó gbé owó bíi ti mú wá fún bàbá Oyèlámì ní owó tó gbé kalẹ̀ tó bá gbé kalẹ̀ ṣàpọ̀nà ó bù ọ́ mọ̀ gbé lọ n ò náwó ẹ̀jẹ̀ èmi gbàdúrà fún ọ kó o wọlé kó o lè ṣàánú àwọn aráàlú ni mi ò gbàdúrà fún ọ kó o lè wàá gbowó fún mi ọ ló gbé mílíọ̀nù ẹ̀ lọ àwọn ìránṣẹ́ ọlọ́run rèé alábàárìn tí ẹ náà wàá dán ọ wò yóò wá fún mèremère ayé dán ọ wò yóò wá fi gbogbo ògo ayé dán ọ wò kò fẹ́ kó o so èso rere ni o kò fẹ́ kó o ṣe kí ni o kó o so èso rere ẹjá wo kí ni ọlọ́run fi dá lóhùn ó sì wí fún pé verse 9 ó sì wí fún pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ò fi fún ọ bí ìwọ bá forí balẹ̀ fún mi. Nígbà náà ni Jésù wí fún pé padà kúrò lẹ́yìn mi Sátánì nítorí a ti kọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí a forí balẹ̀ fún ó nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn. Ẹ̀mélòó ni ìwọ náà ti lọ sin ìyá olórí ìṣẹ̀lẹ̀ o orí mi rèé o forí rẹ balẹ̀ fún òkúta lásán tó lójú tí ò ríran tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó létí tí ò gbọ́ràn. Ẹ̀mélòó ló ti forí balẹ̀ fún alábàárìn rẹ nítorí kó lè bọ́rọ̀ ẹ lówó kó lè yọ ọ lówó. Ẹ̀mélòó ló ti forí balẹ̀ fún alágbèrè. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ ò ní fẹ́ẹ̀lì nínú àjọ ọjọ́ méje yìí a ó so èso rere. Nígbà náà ni Èṣù fi sílẹ̀ lọ sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ ọ́ wá wọ́n sì ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fún un. Ṣé ẹ ti gbọ́ lẹ́yìn tí ó yege kí ló tọ̀ ọ́ wá àwọn áńgẹ́lì ó ní ẹ̀bùn tí wọ́n náà fẹ́ gbà lọ́jọ́ méje yìí áńgẹ́lì tí ó mọ̀ tọ́ wá láti òní lọ lórúkọ Jésù áńgẹ́lì aláàánú áńgẹ́lì olùbùkún áńgẹ́lì olùgbèjà áńgẹ́lì àfinilọ́kànbalẹ̀ áńgẹ́lì tó ń tọ́ ayé ẹni ṣe áńgẹ́lì tó ń pín ìpín rere gbogbo wọn ni wọ́n mọ̀ wá tọ̀ wá wọ́n mọ̀ wá tọ̀ wá wọ́n mọ̀ tọ̀ wá wọ́n mọ̀ wá tọ̀ wá àwọn áńgẹ́lì lẹ́yìn ìgbà náà ni Jésù wá ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àwọn ìyanu wá ń ṣẹlẹ̀ bí ó ṣe máa ṣẹlẹ̀ nínú ìdílé tiẹ̀ náà láti òní lọ lórúkọ Jésù bí ó ṣe máa ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ rẹ láti òní lọ lórúkọ Jésù bí ó ṣe máa ṣẹlẹ̀ nínú ìrìn àjò rẹ láti òní lọ lórúkọ Jésù bí ó ṣe máa ṣẹlẹ̀ nínú gbogbo ayé rẹ láti òní lọ lórúkọ Jésù gbogbo ìrìn àjò tó máa rìn lẹ́yìn ìgbà tó bá yege ìdánwò yìí lórúkọ Jésù yóò bẹ̀rẹ̀ sí so èso rere gbogbo alábàárìn tó ń bá rìn nínú ayé rẹ mo súre fún ọ lórúkọ Jésù lónìí gbogbo alábàárìn tó ní ayé rẹ lára gbogbo alábàárìn tó ti forí balẹ̀ fún nítorí pé o ti rí ìdáríjì gbà o ti tọrọ fún ìdáríjì àwọn sì ti dáríjì ọ láti òní lọ alábàárìn tó mọ bárìn àwọn ní áńgẹ́lì ẹ̀mí mímọ́ tí yóò mọ pín ẹ̀bùn tí wọ́n mọ ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ nínú ayé àwọn ọmọ yìí lórúkọ Jésù Kristi mo sọ gẹ́gẹ́ bí àṣẹ sínú ayé rẹ lónìí ní lórúkọ bàbá ní orúkọ ọmọ gbogbo ìdánwò kí ìdánwò tó bá dé lẹ́yìn àdúrà ọjọ́ méje ó paasi lórúkọ Jésù ò ní fẹ́ẹ̀lì lórúkọ Jésù ayé rẹ yóò wá bẹ̀rẹ̀ sí so èso rere gbogbo alábàárìn tó ní ò ní paasi gbogbo alábàárìn tó dàbí tó bá forí balẹ̀ fún òkùnkùn lórúkọ Jésù iná àti àrá kó pín in níyà
lórúkọ Jésù iná àti àrá kó pín in níyà, ní orúkọ Jésù iná àti àrá kó pín in níyà. Gbogbo alábàárìn tí ò fẹ́ kó jèrè, gbogbo alábàárìn tí ò fẹ́ kó ṣe rere láyé, lórúkọ Jésù Kristi olùgbàlà iná ọ̀run ó yá kó pín in níyà. Gbogbo alábàárìn àfi ayé, lórúkọ Jésù iná ọ̀run kó pín in níyà, lórúkọ Jésù iná ọ̀run kó pín in níyà. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, akẹ́kọ̀ọ́ lónìí a fẹ́ máa lọ nínú àdúrà yìí báyìí. Olúwa gbẹnu wa ṣe àṣẹ, gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ ohùn ọ̀run ròyìn ní agbára àṣẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ohun gbogbo tí ẹ bá ti fi ahọ́n yín béèrè, Olúwa Ọlọ́run ayérayé, àṣẹ kó bẹ̀rẹ̀ sí gorí ẹ̀. Gbogbo tí ẹ bá ti tú lẹ́nu wákàtí, lórúkọ Jésù ọ̀run kó bá yín tú. Ohun gbogbo tí ẹ bá ti dè, ọ̀run kó bá yín dè lórúkọ Jésù. Áńgẹ́lì ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ ìyanu, lórúkọ Jésù ó yá kó bà lé yín níbi tẹ́ wà, lórúkọ Jésù ó yá kó bà lé yín níbi tí ẹ wà, ó yá lórúkọ Jésù ó yá kó bà lé yín níbi tí ẹ wà. Bó pa á láṣẹ lórúkọ Jésù olùgbàlà. Áńgẹ́lì alágbára, áńgẹ́lì tí ń gbéni níjà, áńgẹ́lì tí ń tẹ́ ìṣẹ́, áńgẹ́lì tí ń nu omi jẹ́nu, lórúkọ Jésù. Áńgẹ́lì tó yàn fún ènìyàn, lórúkọ Jésù. Áńgẹ́lì tó ń sọ àgàdọ́ lọ́mọ, áńgẹ́lì tó ń sọ ẹni tí ò lọ́kọ̀dọ́ lọ́kọ̀, áńgẹ́lì tó ń sọ ẹni tí ò níṣẹ́ doníṣẹ́, áńgẹ́lì tó ń la ọ̀nà tí kì í dímọ́ láéláé, lórúkọ Jésù ó yá kó bẹ̀ yín wò. Olùbùkún ọ̀run ó yá kó bẹ̀ yín wò ní orúkọ Jésù Kristi. Ó ti rí bẹ́ẹ̀ o, àṣẹ sì gò ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí mímọ́. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Psalm, àkọlé Bible tí a lò lénìí ní Psalm 139. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Psalm 139. Psalm 139 verse 23 to 24. Ọlọ́run wádìí mi kí o sì mọ àyà mi, dán mi wò kí o sì mọ ìró inú mi. Ṣé ti gbọ́? Olúwa wádìí mi o, mọ àyà mi bí n bá jẹ́ wòlíì olè, wo àyà mi tí n bá jẹ́ wòlíì ọlọ́kánjúà, wo àyà mi tí n bá jẹ́ wòlíì apànìyàn, wo àyà mi tí n bá jẹ́ wòlíì ọ̀mùtí, wo àyà mi tí n bá jẹ́ wòlíì onídàámẹ́wàá àbí ọlọ́rẹ tipátipá, wo àyà mi o Olúwa tí n bá ṣe ọ́ bó ti tó àti bó ti yẹ, wo àyà mi o tí n bá jẹ́ alágbèrè, wo àyà mi Olúwa o. Ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀? Ṣé wòlíì rẹ tó ń tẹ̀lé lè sọ bẹ́ẹ̀? Ṣé àfáà rẹ lè sọ bẹ́ẹ̀? Ṣé ọkọ rẹ lè sọ bẹ́ẹ̀? Ìwọ ìyàwó ṣó lè sọ bẹ́ẹ̀? Ìbéèrè lọ́wọ́ Ọlọ́run rèé lónìí o. Torí alábàárìn kan ti fẹ́ bọ́ ọ rìnrìn àjò tí ó mọ̀ tún ayé rẹ ṣe. Alábàárìn kò tó gbàdúrà tó ti sọ àṣẹ, ó fẹ́ mọ̀ bọ́ ọ rìnrìn àjò báyìí. Ṣùgbọ́n tí gbogbo nǹkan yìí bá wà nínú ayé rẹ, bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mí, dáríjì mí, dáríjì mí. Ṣé oníbínú ni ọ́? Ṣé alárankàn ni ọ́? Ṣé olùgbẹ̀san ni ọ́? Ṣé aláìfẹ́ràn ọmọnìkejì ni ọ́? Ṣé aláìfẹ́kọ́ ọmọnìkejì ó ṣe èso rere ni ọ́? Ṣé ìyá ọkọ ìkà ni ọ́? Ṣé ìyá ọkọ gidi ni ọ́? Ṣé ìyàwó gidi ni ọ́ sí ìyá ọkọ rẹ? Ṣé ìyá ọkọ gidi ni ọ́ sí ìyàwó ọmọ rẹ? Ìwọ ọmọ, ṣé ọkọ gidi ni ọ́, ṣé ọmọ gidi ni ọ́ sáwọn bàbá rẹ? Ìwọ ọkọ, ṣé ọkọ gidi ni ọ́ sí ìyàwó rẹ? Ìwọ ìyàwó, ṣé ọkọ ìyàwó gidi ni ọ́ sí ọkọ rẹ? Verse 24. Kí o sì wo bí ipa ọ̀nà búburú kan bá wà nínú mi, kí o sì fi ẹsẹ̀ mi lé ọ̀nà àìnípẹ̀kun. Wò ó, kó wá wò ó, ṣé ipa ọ̀nà búburú kan wà lọ́wọ́ mi? Ṣé mò ń lọ ilé oníṣègùn olúwa? Ṣé mò ń lọ ọ̀dọ̀ abọ̀rìṣà mọ́? Ṣé mò ń forí balẹ̀ fún ère míì mọ́? Ṣé mò ń jalè? Ṣé ipa ọ̀nà búburú kan wà lọ́wọ́ mi? Ṣé mò ń gbẹ̀mí èèyàn? Ṣé mò ń pààyàn lára? Ṣé mò ń fẹnu mi bà tèèyàn jẹ́? Ṣé mò ń fẹ́ràn ọmọnìkejì bí ara mi? Olúwa, kò sí ipa ọ̀nà búburú kankan nínú ọ̀nà mi mọ́. Ó yá, wá fi ọ̀nà àìnípẹ̀kun bẹ̀ mí wò. Wá fi ọ̀nà ẹsẹ̀ mi lé ọ̀nà àìnípẹ̀kun, níbi tí ìbùkún wà tí ò ní nípẹ̀kun, níbi tí ayọ̀ wà tí ò ní nípẹ̀kun, níbi tí ojúrere wà tí ò ní nípẹ̀kun, níbi tí àánú wà tí ò ní nípẹ̀kun. Olúwa, ó yá máa tọ́ mi sọ́nà, máa tọ́ mi sọ́nà. Ó yẹ já lọ nínú àdúrà. Bí ẹ ṣe ń gbọ́ orin yìí, máa gbàdúrà o, máa gbàdúrà o. Àṣẹ ti wà lórí ahọ́n rẹ o. Ọlọ́run ló fẹ́ tú oníkálukú wa sílẹ̀ o. Ẹ já máa gbàdúrà o. Ẹ̀yin màmá mi, ó yẹ máa gbàdúrà, ẹ máa gbàdúrà. Ọlọ́run o, ta ni mò ń bá rìn? Ta ni mò ń bá rìn tó ń fogun sínú ayé mi? Ta ni mò ń bá rìn tó ń fẹ́ ìpọ́njú sínú ayé mi? Olúwa Èdùmàrè, ó yá, pín wa níyà, pín wa níyà, pín wa níyà. Ẹ̀mí mímọ́, pín wa níyà, ẹ̀mí mímọ́, pín wa níyà. Tó tún fogun sọ̀rọ̀ mi, ìjọ àbáríbi níbí wọlé o. Èdùmàrè, pín wa níyà o.
ẹ jẹ́ á gbàdúrà ta ló ń bá rìn tó ń fogun sínú ayé rẹ ẹ̀mí mímọ́ ó yá pín wa níyà agbára láyé àti lọ́run ó yá pín wa níyà. ẹ tó ń bá rìn tó fẹ́ gbóúnjẹ lẹ́nu rẹ ó yá pariwo Jésù ó yá pín wa níyà alábàárìn tó ń gba ire lọ́dànù lọ́wọ́ mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ pín wa níyà ó yẹ pín wa níyà pè lálábàárìn tó tún fogun sọ̀rọ̀ mi ọjọ́ àríbìnibí ìwọlẹ̀ o Èdùmàrè pín wa níyà o. ó yá gbàdúrà ìwọ ìyàwó pé ta lọkọ mi ń bá rìn tó fogun sínú ìgbéyàwó mi ẹ̀mí mímọ́ ó yá pín wọn níyà olúwa ó yá pín wa níyà ta ló ń jẹ nínú àkàtà mi ta ló ń ta olúwa tó tún nà mí lára ẹ̀yin ogun ọ̀run ó yẹ pín wa níyà lórúkọ Jésù ó yẹ pín wa níyà ẹ gbàdúrà pé ta lọkọ mi ń bá rìn tí ìgbéyàwó wa ò fi tẹ̀síwájú ta ni mò ń bá rìn tí ayé mi ò fi tẹ̀síwájú olúwa ọlọ́run Elédùmarè ó yá pín wa níyà ta ni mò ń bá rìn tí ayé mi ò fi so èso rere tí ìgbéyàwó mi ò so èso rere ta lọmọ mi ń bá rìn tí ayé rẹ̀ ò fi so èso rere ẹ̀yin ogun ọ̀run yẹ pín wọn níyà èmi mo pe lálábàárìn tó tún fogun sọ̀rọ̀ mi o ọjọ́ àríbìnibí ìwọlẹ̀ o Èdùmàrè pín wa níyà. ó yá gbàgbọ́ àgbẹ̀ olúwa aṣọ ẹkún aṣọ òṣèlú alábàárìn gbé wọ̀ mí ẹ̀yin ogun ọ̀run yẹ bọ́ jóná aṣọ ìdádúró aṣọ ìfàsẹ́yìn aṣọ ìṣó èso rere tí alábàárìn gbé wọ̀ mí ẹ̀yin ogun ọ̀run ó yẹ pín wa níyà ẹ pín wa níyà ẹ pín wa níyà ẹ gbàdúrà pariwo pé olúwa ìpìlẹ̀ ogun alábàárìn nínú ayé mi ó yẹ ẹ máa wó lulẹ̀ ìpìlẹ̀ ogun alábàárìn òkùnkùn nínú ayé mi ó yẹ ẹ máa wó lulẹ̀ alábàárìn lójú oorun tó ń bọ̀ ọ̀rìn ẹni tó ń bọ̀ lájọṣepọ̀ lójú oorun ẹni tí fún ọ lóúnjẹ lójú oorun ọmọ òkun ṣe bí ìsàdì wọn o kábíyèsí olúwa ò wà ní kápá ìlà pariwo pé olúwa ìpìlẹ̀ ogun alábàárìn lórí ayé mi ó yẹ máa wó lálẹ́ wọ́n fẹ́ sọ lé ọ ládàáhóró gbogbo àwọn tó ń gbé aṣọ ìpìlẹ̀ lé ọlọ́run pé kó o máa bá ìpọ́njú rìn lórúkọ Jésù iná ọ̀run ó yá wó lulẹ̀ iná ọ̀run wó palẹ̀ iná ọ̀run wó palẹ̀ ẹ gbàdúrà pé gbogbo ìpìlẹ̀ nínú ayé mi tí ó ní ayé mi ò ní so èso rere gbogbo ìpìlẹ̀ alábàárìn tó ní ayé mi ò ní so èso rere ẹ̀yin ogun ọ̀run ó yẹ wó palẹ̀ ẹ wó wọn palẹ̀ ẹ wó wọn palẹ̀ bàbá ṣọ́ mi o gbàdúrà Jésù ṣọ́ mi o ẹ gbàdúrà ẹ ké pe Jésù bí olúwa gbà mí lọ́wọ́ ogun alábàárìn tó pọ́n mi lójú lọ́wọ́ ogun alábàárìn tí ó jẹ́ káyé mi so èso rere olúwa gbà mí ó lè jọmọ ìyá rẹ lálábàárìn tó jẹ́ káyé rẹ ó so èso rere pariwo pé olúwa gbà mí ó lè jọpọ̀ rẹ a ò mọ ẹni tó fẹ́ ni ẹni tó ń rẹ́rìn sí tó mọ̀ bóyá ó fi ọ ẹni tó ń rẹ́rìn sí tó mọ̀ bóyá inú rẹ̀ dùn sí ọ alábàárìn tí ò fẹ́ kó ṣe èso rere ni pariwo pé olúwa pín wa níyà ẹ̀rín kọ́ ni fẹ́ o a kò mẹ́ni tó fẹ́ ni o ẹja bọ́lọ́run sọ̀rọ̀ ẹ wo ní orúkọ Jésù Kristi olúwa wa ní orúkọ Jésù Kristi olúwa wa mo ń sọ nǹkan kan nígbà tí mò ń wàásù pé mo kọ́mẹ̀ntì sí orí kọ́mẹ̀ntì ìyá yìí tó máa ń sọ̀rọ̀ gbogbo àti mọ̀ mo fẹ́ máa rìpíìtì orúkọ ẹ̀ mo kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ pé mọ̀mọ́ yóò dáa fún yín ó ní wòlíì ọlọ́run tó ń bá àwọn ìjọba olóṣèlú Nàìjíríà ṣe àṣepọ̀ ó ní àwọn ìjọba mùjẹmùjẹ àwọn ìjọba tí ò náà ní ẹ̀mí ó ní ṣé wòlíì ọlọ́run ni lóòótọ́ ó ní àwọn tí àwọ̀ tá a wà nílùú òyìnbó ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì nílùú òyìnbó ìránṣẹ́ ọlọ́run mélòó lẹ́rí tó bá àwọn olóṣèlú òyìnbó wọlé wọ̀de ó ní ṣé wòlíì ọlọ́run ni lóòótọ́ ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa bíbélì ní nípa ìṣe wọn láwọn mọ̀ wọ́n ó wá kó ti bíbélì kan pé ó ní fi ọ̀rẹ́ rẹ hàn mí a ó mọ irú ènìyàn tí ó jẹ́ irú ènìyàn wo làwọn olóṣèlú Nàìjíríà jẹ́ irú ènìyàn wo ni àwọn politician wa jẹ́ ṣé ènìyàn rere ni wọ́n ènìyàn rere ló yẹ kó máa bá rìn láyé rẹ̀ ta lálábàárìn tó kó ìdọ̀tí bọ ìwọ ìránṣẹ́ Ọlọ́run o ò sì pín wọn níyà pẹ̀lú rẹ̀ ìwọ ìyàwó ta lálábàárìn tó mú ọ jẹ̀gbẹ́ o ò sì pín ààrẹ níyà pẹ̀lú rẹ̀ ìwọ ọkọ ta lálábàárìn tó mú ọ jẹ̀gbẹ́ o ò sì yára rẹ̀ kúrò lára wọn àwọn kan wà tẹ́mi náà ń bá rìn nígbà tí mo sọ nígbà tí mo gbaṣẹ́ ìránṣẹ́
mo ní girlfriend ṣùgbọ́n lọ́jọ́ tí mo gbaṣẹ́ ìránṣẹ́ mo ní Olúwa mo pè mo ní wá òní ní òpin dé o look at my hand tó bá fẹ́ pè mí kò ní ìdí nǹkan màá fún ọ tó bá fẹ́ pè mí pé bóyá o fẹ́ gbàdúrà màá gbàdúrà fún ọ wọn tó bá pè mí pé nípa ìranù so mọ bí Gòláyátì ṣe parẹ́ níwájú Dáfídì ò ní parẹ́ o. Ta ni mo bá rìn tí ayé mi fi wà lójú kan Olúwa? Ta ni mo bá rìn tó ní mi ìránṣẹ́ mi ò ní búyọ? Ta ni mo bá rìn tó ní ògo ọmọ mi ò ní yọ? Ta ni mo bá rìn tó ní mi ò ní jẹun ọmọ láyé? Ẹ̀yin ogun ọ̀run ẹ fi iná pín wa níyà, ẹ sọ dàdúrà, ẹ gbàdúrà. Olúwa ó yá fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ó yá fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ fi iná pín wa níyà. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ gbàdúrà k'Ọlọ́run lè fún wa ní èrè gidi, ká lè rí ìbùkún gbà. Báyìí wá bẹ̀rẹ̀ sí so èso rere. Ẹ gbàdúrà fún Olúwa. Alágbára òkùnkùn wo ni mo yàn bí ọ̀rẹ́ lálábàárìn tó ń fi òkùnkùn ní mi lára? Ẹ̀yin ogun ọ̀run o, ẹ fi iná àrùn pín wa níyà. Alábàárìn wo ni mò ń bá rìn pẹ̀lú agbára òkùnkùn tó ní tó sì fi agbára òkùnkùn jẹ mí níyà tó fi jẹ ọmọ mi níyà? Ẹ̀yin ogun ọ̀run yẹ pín wọn níyà, ẹ pín wọn níyà, ẹ pín wọn níyà. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ béèrè fún alábàárìn rere, ẹ béèrè fún alábàárìn rere, alábàárìn tí ó mọ tọ́ yín sọ́nà. Ẹ rí pé nígbà tí Jésù borí gbogbo ìdánwò yìí, àwọn àyàn àwọn áńgẹ́lì kan fún pé ó yá áńgẹ́lì ìyanu, ó yá máa béèrè fún áńgẹ́lì ìyanu mọ̀mọ́ nínú ayé ọmọ rẹ̀. Áńgẹ́lì mẹ́ni tó fẹ́ ni ẹ̀rín kọ́ ni fẹ́ o, àpò mẹ́ni tó fẹ́ ni o. Àbá máa ń ti fúnra wa, mo bẹ̀rù ọ̀tá mi jọ̀rẹ́ mi lọ, Olúwa ṣọ́ wa o. Ẹ̀rín kọ́ ni fẹ́ o, àpò mẹ́ni tó fẹ́ ni. Ṣé ẹ gbọ́ ẹ̀rín kọ́ ni fẹ́? Mọ́mí grandma o, dé rẹ̀ mí o, dé rẹ̀. Wọ́n fẹ́ràn rẹ̀. Ó díjọ́ tó bá ní ìṣòro kó tó mọ̀ tá rẹ̀. Gbàdúrà pé Olúwa ta lábàárìn tó ń jayé mi níyà, ta lábàárìn tó ń tẹrí ògo mi bá, ta lábàárìn tó lógo mi ò ní gbérí. Ẹ̀yin ogun ọ̀run ẹ fi iná pín wa níyà. Ta lábàárìn tó ń tàbà sínú ayé mi màdákábálì síríà. Olúwa ẹ fi iná pín wa níyà. Gbàdúrà kí gbogbo ìdè rẹ já lónìí. Ìdè tó ń jà ọ́ lógun jù ní alábàárìn rẹ. Òrí bí sásì, òrí bí yẹ̀sí, ó ti wọlé sí ọ lára. Ó ti wọlé sínú ìpín rẹ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa tó ìpín mi ṣe. Alábàárìn ti wọlé sínú ìpín ọmọ rẹ̀. Sọ fún Olúwa pé Olúwa ọwọ́ agbára tó fi wá akéjáde nínú òkú ya fi wá mi rí, tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ tú mi sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ tú ìgbéyàwó mi sílẹ̀, ẹ tú ayé mi sílẹ̀ lọ́wọ́ alábàárìn tí mo ti bá rìn. Ẹ gbàdúrà. Ẹ wo ọmọbìnrin kan mo gbàdúrà fún. Wòlíì ló parí iṣẹ́ ayé rẹ̀. Mo ní sọ lè rí wòlíì olóhùn òrí mọ́. Alábàárìn tó wo lólóhùn bà tèmi jẹ́. Alábàárìn wo ni àyànmọ́ mi wà lọ́wọ́ rẹ̀? Alábàárìn wo ni ìpín mi wà lọ́wọ́ rẹ̀? Olúwa gbà mí. Ẹ̀sìn mi. Ó yẹ gbàdúrà pé Olúwa alábàárìn wo ló ní mi ò ní so èso rere? Olúwa kò gbọdọ̀ ṣe rere mọ́ láti òní lọ. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà. Ẹ jẹ́ gbàdúrà. Alábàárìn wo ló dá ayé mi dúró sójú kan? Alábàárìn wo ló fi ìtìjú àti ìdádúró dá mi lọ́lá? Olúwa ó yẹ gbà mí, ẹ tú mi sílẹ̀. Ẹ fi iná pín wa níyà. Ẹ fi iná pín wa níyà. Ẹ fi iná pín wa níyà. Ó yẹ pariwo Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa gbogbo handwriting alábàárìn ikú, gbogbo handwriting ikú lára mi ó yẹ máa fẹ̀jẹ̀ yín wẹ̀ mí mọ́. Gbogbo handwriting ikú alábàárìn lára mi ó yẹ máa fẹ̀jẹ̀ wẹ̀ mí mọ́. Ẹlòmí alábàárìn rẹ̀ ló ń ṣekú pa nínú ayé. Ẹlòmí alábàárìn rẹ̀ ló fi sínú ìpọ́njú ìdè. Ẹlòmí alábàárìn rẹ̀ ló fi sínú àìsàn. Ẹlòmí alábàárìn rẹ̀ ló fi sínú ogun àìrọ́mọbí. Ẹlòmí alábàárìn rẹ̀ ló fi sínú ogun àìtẹ̀síwájú. Ó yá sọ fún Ọlọ́run pé gbogbo handwriting alábàárìn nínú ayé mi, ẹ̀yin ó kọ̀ọ̀rọ̀ ẹ máa fẹ̀jẹ̀ yín parẹ́. Ẹ máa parẹ́. Bàálí kábàáyìlà ó yẹ ẹ máa parẹ́. Mo pàṣẹ fún yín gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Gbogbo alábàárìn, gbogbo handwriting alábàárìn nínú ayé yín, ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí. Gbogbo handwriting alábàárìn, gbogbo ìkọsílẹ̀ alábàárìn nínú ayé yín, ọ̀run parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́ ní orúkọ Jésù. Gbogbo handwriting alábàárìn bẹ́ẹ̀ ní ṣe rere, ẹ̀ ní tẹ̀síwájú lórúkọ Jésù. Mo fagilé, àwọn ọ̀run fagilé, àwọn ọ̀run fagilé, àwọn ọ̀run fagilé. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ ké pe Jésù, ẹ gbàdúrà, ẹ gbàdúrà bí ọmọ Ọlọ́run, ẹ gbàdúrà. Ẹ ti gba agbára ẹ̀mí mímọ́, ẹ ti gba agbára ẹ̀mí mímọ́. Ó ní nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín,
ẹ mọ̀ fi onírúurú èdè fọ̀ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìlú yẹn lẹ́dùbàdì ẹ̀mí mímọ́ ọlọ́run ó yá kó bà lé yín ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ mo rán ẹ̀mí mímọ́ ọlọ́run jáde ó yá kó bà lé yín ní orúkọ Jésù ó yẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ Olúwa má wò mí níran ẹ̀yin ogun ọ̀run ẹ má wò mí níran ẹ má wò ọmọ mi níran ẹ má wò ayé mi níran ẹ má wò ìgbéyàwó mi níran ẹ má wò ọjà mi níran ẹ má wò iṣẹ́ mi níran ẹ má wò ọkọ mi níran ẹ má wò aya mi níran ẹ má wò àwọn ọmọ mi níran ẹ má wò iṣẹ́ ìránṣẹ́ mi níran Ọlọ́run ìyanu ẹ má wò orí òkè àánú ìtúsílẹ̀ níran ẹ má wò níran ẹ má wò níran ẹ má wò níran ẹ má wò níran ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo ìwọ tó wà lábẹ́ òní ayé rẹ bẹ̀rẹ̀ sí so èso rere ní orúkọ Jésù ayé rẹ bẹ̀rẹ̀ sí so rere ìpín rẹ bẹ̀rẹ̀ sí so èso rere ní orúkọ Jésù Ọlọ́run pé ìwà àtàlábàárìn níyà alábàárìn nínú ayé rẹ ọ̀run pé níyà alábàárìn tó láyé rẹ ò ní so èso rere ọ̀run pé níyà nílé bàbá àti ìyá rẹ ọ̀run pé níyà ogun ọjọ́ pípẹ́ alábàárìn ni ègún ilé bàbá alábàárìn ni ègún ilé ìyá alábàárìn ni ègún ilé ọkọ alábàárìn ni ègún ilé aya alábàárìn ni ègún ibi iṣẹ́ alábàárìn ni ègún ibi tó kọ́lé sí alábàárìn ni lórúkọ Jésù ọ̀run pé wá níyà ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí dáadáa alábàárìn wo ló ń bá ọ rìn tó ń bá ọ gbé ládùúgbò rẹ mo gbàdúrà fún ọmọbìnrin kan ó ń dàdí ẹjọ́ ẹ gbàdúrà fún mi má ní lórúkọ Jésù ní orúkọ Jésù mo ní inú ilé yín tẹ̀ ń gbé yìí kí ló ṣẹlẹ̀ ọkọ yín kò ní gbogbo nǹkan òjọra wọn náà ni mo dádì ẹjọ́ ẹ ṣàánú wa mo ní Jésù ni ó ṣàánú yín ó yá já gbàdúrà sí anointing oil Olúwa kí wà tọkọ ẹ lọ gbààwẹ̀ ọjọ́ 3 lẹ́yìn tẹ́ bá parí lọ́jọ́ kẹtẹ pè mí anointing oil tí mo gbàdúrà sí lọ dá sílẹ̀ nínú compound yín tí o lè dá lọ́nà ó yá lọ dá sílẹ̀ ńbẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ ó ní lẹ́yìn ọjọ́ kẹta tá a parí àdúrà yìí ẹni neighbor àwọn ó sì rìn wá sínú compound àwọn ó wá dúró ó wá ń wo òun báyìí ó sì sọ pé daddy good morning sir daddy good morning sir kò sọ̀rọ̀ ó sì ń wo òun báyìí ó sì yẹ́yìn padà ó sì lọ ọjọ́ kẹta ẹ̀ ni bàbá náà kú ọmọbìnrin dáde àwọn ti kọ́lé àwọn lákọ̀ọ́parí gbogbo nǹkan ti yí padà ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa ta ni mo mú létí tó nì mí lára ta ni mo kọ́lé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń pọ́n mi lójú ta ni mò ń bá gbé nínú ilé ẹja gbàdúrà ẹ wo ẹja mo sọ tèmi fún yín rí àwọn ìyá burúkú tí mo bá gbé nínú ilé Nàìjíríà tí wọ́n sì ní mi lára wọ́n ṣẹ̀sí wọn ṣeré dédé èyí tó kú sí gòríta mẹ́ta nígbà tí idà Ọlọ́run bá ẹja sọ fún Ọlọ́run pé Olúwa rán idà rẹ jáde sí alábàárìn tó ní mi lára alábàárìn tí mò ń bá gbé alábàárìn tó wà níbi tí mò ń gbé alábàárìn tó wà níbi iṣẹ́ mi tó ń fi ara pamọ́ tó jẹ́ kí n rẹ́rẹ́ àdúrà jẹ́ Olúwa fi ná pín wá níyà ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ pín wá níyà ẹ gbàdúrà ta ló ní ayé mi ò ní so èso rere ta ló ní mi ò ní ní testimony lórí òkè àánú ìtúsílẹ̀ ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ fi ná pín wá níyà ó yẹ fi ná pín wá níyà ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa ta ló ní mi ò ní so èso rere nínú ọdún 2022 yìí Olúwa fi náà àti ara pín wá níyà ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ ẹ máa pín wá níyà 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 níwọlẹ̀ ooo Èdùmàrè pín wá níyà o ẹ gbàdúrà pé ọfà ọ̀tá lára mi alábàárìn ní tó fura sí ó yá jáde lára mi ìwọ ọfà ọ̀tá alábàárìn ó yá jáde lára mi ìwọ ọfà àìsàn wọ́n ti sọ àìsàn dálábàárìn rẹ̀ wọ́n ti sọ ìjákulẹ̀ dálábàárìn rẹ̀ wọ́n ti sọ ìrẹ̀wẹ̀sì dálábàárìn rẹ̀ ó yá jáde lára mi ní orúkọ Jésù ó yá máa pariwo ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ o máa pariwo ẹ̀mí mímọ́ o ẹ̀mí Ọlọ́run 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 ó yá tú mi sílẹ̀ ó yá tú mi sílẹ̀ ó yá tú mi sílẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá tú mi sílẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run tú ọmọ mi sílẹ̀ tú ọkọ mi sílẹ̀ tú aya mi sílẹ̀ tú iṣẹ́ mi sílẹ̀ tú ẹ̀mí mi sílẹ̀ tú àìsàn ara mi ó yá tì í jáde Olúwa tì í jáde Olúwa tì í jáde àìsàn ara mi 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 jáde Ọlọ́run ṣe wòsàn fún ẹnìkan wọ́n pariwo àìsàn ara mi jáde ní orúkọ Jésù jáde yẹ̀wò àìsàn ara mi jáde ìwọ àìsàn ara mi jáde ó yá jáde gbà ní kábàáyà yes ó yá jáde àṣẹ Olódùmarè ó yá jáde ìwọ àìsàn ara mi ó yá jáde ayé mi gbà ìtúsílẹ̀ 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 ogun àìsàn àìlákojọ ogun àìsàn àìrọ́kọfẹ́ ogun àìsàn àìláyà ogun àìsàn àìbímọ jáde ní orúkọ Jésù jáde ní orúkọ Jésù jáde
jáde ní orúkọ Jésù, jáde ní orúkọ Jésù. Ó yá ìdá Ọlọ́run ṣiṣẹ́, ó ń ṣiṣẹ́ lórí ogun ẹnìkan lọ́wọ́. Ó yá máa sọ fún Ọlọ́run, ó yá máa ṣiṣẹ́ lórí ogun ayé, máa ṣiṣẹ́ lórí ogun ayé mi. Ìdá Ọlọ́run, ó yá máa ṣiṣẹ́, 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 ó yá gbàdúrà, ẹ ké pe Jésù, ẹ ké pe Jésù. Ọlọ́run ẹ̀mí mọ́, ó yá àkókò tó, ó fẹ́ gba ìtúsílẹ̀, àkókò tó. Lálá ní tí mo pè lálábàárìn mi tó ń fogun sínú ayé mi. Olúwa gbà mí, Olúwa gbà mí. Ẹja bá Ọlọ́run sọ̀rọ̀, ẹja bá Ọlọ́run sọ̀rọ̀ kí Olúwa gbọ́ ohùn mi, Olúwa gbọ́ ohùn mi, Olúwa gbọ́ ohùn mi, Olúwa gbọ́ ohùn mi. Ẹja sọ fún Ọlọ́run pé Olúwa, ta ni mo pè ní alábàárìn mi? Ẹ má bínú, mi ò mọ̀ bọ́ ẹ̀gbọ́n mi mọ́. Ta ni mo pè ní alábàárò mi? Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ pín wa níyà, ẹ pín wa níyà, ẹ pín wa níyà, ẹ pín wa níyà ní orúkọ Jésù. Ó ẹ̀yà pariwo pé Olúwa, ta ni alábàárìn tí mo ń bá rìn tó lóun ò ní jẹ́ kóńgò mi ó tàn? Ó lórúkọ Jésù Olúwa, ó yẹ ẹ pín wa níyà, ó yẹ ẹ pín wa níyà, ó yẹ ẹ pariwo pé gbogbo iṣẹ́ ibi tí alábàárìn ti ṣe nínú ayé mi ní orúkọ Jésù. Ó lórúkọ Jésù, ó yẹ máa pín wa níyà, gbogbo iṣẹ́ ibi tá a ti ṣe sínú ayé mi, gbogbo iṣẹ́ ibi tá a ṣe sínú ayé ìyá mi, gbogbo iṣẹ́ ibi tá a ṣe sínú ayé bàbá mi, èyí tó ń jẹ ìní ọmọ lógun, ó yẹ ẹ pín wa níyà lónìí, ó yẹ ẹ pín wa níyà, 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 ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa, idà tí alábàárìn sọ sínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run yẹ sọ padà ní ìlọ́po ìlọ́po. Idà tí wòlíì èké sọ sínú ayé mi, idà tí pásítọ̀ èké sọ sínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run yẹ dá padà ní ìlọ́po ìlọ́po. Ó yá ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ̀yin ogun ọ̀run yẹ máa dá padà. Ọmọ aláṣẹ ni mí, èmi ni ọmọ aláṣẹ, ó ní ọmọ aláṣẹ ni mí, ó ní èmi ó fi àṣẹ sọ̀rọ̀, ó sọ ọ̀rọ̀ àṣẹ jáde. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun, gbogbo alábàárìn tó kó pète ogun lórí ayé rẹ, idà ẹ̀mí mọ́ kọjá lọ sórí wọn, idà iná kọjá lọ sórí wọn. Ẹ jẹ́ àsọ fọ́lọ́run. Ìgbọ́ wa ga, ẹ jẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ pé Olúwa gbà mí, Olúwa gbà mí. Kó máa lọ tá ẹ ṣe gbọ́ aráalé rẹ tó ń fẹ̀yìn sí, àwọn alábàárìn nínú ilé rẹ, àwọn gan lọ̀tá rẹ, alábàárìn nínú ìjọ tó ń lọ, àwọn lọ̀tá rẹ, alábàárìn nínú òyìnbó tó wà, àwọn lọ̀tá rẹ. Ó Olúwa, tó bá rí ọ̀tọ̀ ni wọ́n ń sọ lójú rẹ, lẹ́yìn rẹ ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ. Ẹ̀yin ogun ọ̀run yẹ pín wa níyà, ẹ 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 pín wa níyà. Alábàárìn tó ní mi ò ní ṣe èso rere, alábàárìn tó ní ayé mi ò ní fèso rere hàn,
ó yẹ ẹ pín wa níyà, ẹ pín wa níyà ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa dá ògo mi padà, ẹ máa dá ògo mi padà. Ògo tí mo ti sọnù sọ́wọ́ alábàárìn, ẹ̀yin ogun ọ̀run ẹ máa dá padà. Ògo tí ọmọ mi sọnù sọ́wọ́ alábàárìn, ẹ̀yin ogun ọ̀run ẹ máa dá padà. Ògo tí ọkọ mi sọnù sọ́wọ́ alábàárìn, ẹ̀yin ogun ọ̀run ẹ máa dá padà. Ògo tí aya mi sọnù sọ́wọ́ alábàárìn, ẹ̀yin ogun ọ̀run ẹ máa dá padà. Ẹ̀yin ogun ọ̀run ẹ máa dá padà. Ó yẹ pariwo kí ohùn rẹ dọ́dọ̀ Ọlọ́run pé Olúwa gbà mí, gbà mí. Apani wà nílé, àṣeni wà lájò, ẹ̀wẹ̀ ní báni o ayé ṣòro. Ìwọ tí ẹ̀wẹ̀ ní báni tó fi fi ọkọ̀ yìí sì ló pọ́n ọ lójú. Ó yá pariwo pé Olúwa yí ọkàn rẹ̀ padà. Tó bá kọ̀ tí ò yí padà, Olúwa pín wa níyà. Ó yẹ ẹbí náà pín wa níyà. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà sí Ọlọ́run. Ó ṣe jẹ́ wòlíì. Gbogbo ẹni tó bọ̀ wọlé. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá ọba àwọn ọba sọ̀rọ̀ pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run dùn kan lẹ́nu yìí. Ṣé gbọ́? Wòlíì èké tó ń bá rìn, wòlíì èké tó ń woṣẹ́ fún ọ, àbá èké tó ń woṣẹ́ fún ọ. Ó àwọn alábàárìn tó fogun sínú ayé rẹ rèé. Sọ fún Ọlọ́run bó ti ní ìyá rẹ àjẹ́ ni, wọ́n náà ń pọ̀yìn sí ìyá rẹ. Àwọn alábàárìn wo ló sọ ìyá rẹ dàjẹ́? Alábàárìn wo ló sọ bàbá rẹ dàjẹ́? Alábàárìn wo ló sọ fún ọpọ́ ọmọ rẹ ò lè rógbòlò? Alábàárìn wo ló lọ́ ọmọ rẹ ò lè lọ́kọ? Àbí kó lọ fẹ́ married man? Mo sọ lórúkọ Jésù, àfagilé gbogbo àsọtẹ́lẹ̀ òdì, gbogbo àsọtẹ́lẹ̀ òdì alábàárìn nínú ayé rẹ, àfagilé, àfagilé, àfagilé. Lọ́dọ̀ rẹ̀ o, mo gbẹ̀rí ẹ̀jẹ̀ o bàbá o, ẹni àrẹ tọ́ sí kò lè jẹ̀bi lọ́dọ̀ rẹ̀ o. Ó gbàdúrà gbàdúrà pé Olúwa látòní lọ ẹ̀yin ogun ọ̀run ẹ má jẹ́ jẹ̀bi mọ́, ẹ má jẹ́ jẹ̀bi alábàárìn mọ́. Ẹ jẹ́ káyé mi so èso rere, ẹ jẹ́ káyé mi so èso rere, ẹ jẹ́ káyé mi so èso rere. Ó yẹ gbàdúrà gbàdúrà gbàdúrà. Ẹ béèrè ń tẹ́ ẹ fẹ́, ohun tẹ́ ẹ fẹ́ báyìí ó yẹ máa béèrè. Ẹ máa pàṣẹ ohun tẹ́ ẹ fẹ́ ní orúkọ Jésù. Àṣẹ gùn ní orúkọ Jésù gbogbo tẹ́ ẹ béèrè. Àṣẹ gùn ní orúkọ Jésù ohun gbogbo tẹ́ ẹ béèrè. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àṣẹ gùn ní orúkọ Jésù. Ẹ máa béèrè, ẹ máa béèrè, ẹ máa béèrè. Lọ́lọ́rọ̀ bàbá. Látètè kọ́ ṣe o bàbá, máa béèrè tó fẹ́, ẹ̀bùn tó fẹ́ kọ́lọ́run fún ọ máa béèrè. Sàn lára ẹlòmíràn ojú àrò abiyamọ. Sọ fún Olúwa pé Olúwa gbẹ̀san lára ẹni tó ní mi lára, lára alábàárìn tó ní òun ò ní fi ayé mi lọ́rùn sílẹ̀ bọ̀rọ̀. Olúwa ó yá gbẹ̀san, Olúwa ó yá gbẹ̀san, Olúwa ó yá gbẹ̀san. Alábàárìn tó ní òun ò ní jẹ́ nísinmi, Olúwa ó yá gbẹ̀san. Èdùmàrè ó yá pín wa níyà, ẹ̀yin ogun ọ̀run ó yá pín wa níyà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo pa á láṣẹ lónìí, gbogbo alábàárìn tó ní ayé yín lára, ọ̀run pín yín níyà lónìí. Gbogbo alábàárìn tó ní ayé yín ò ní so èso rere, ọ̀run pín yín níyà lónìí. Lórúkọ Jésù, mo tú ìgbìmọ̀ wọn ká. Ní orúkọ Jésù, mo tú ìgbìmọ̀ wọn ká. Gbogbo alábàárìn tó ní ayé yín ò ní so èso rere, mo tú ìgbìmọ̀ wọn ká. Gbogbo ohun tó ń fọ̀ sí ọ lójú oorun lójú ayé, mo tú ìgbìmọ̀ wọn ká. Gbogbo ohun tó ń pa ọ́ lẹ́kún, gbogbo ohun tó ń já ọ níyà, gbogbo ohun tó ń já ọ bọ́, gbogbo ohun ìrẹ̀wẹ̀sì, mo pín yín níyà lónìí. Mo tú ohun náà ká lónìí ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo alábàárìn tójú ògo rẹ ni wọ́n ń lò, ọ̀run gbà padà fún ọ lónìí. Àfi náà ọ̀run pín yín níyà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá kó wọnú ayé rẹ, ó yá kó wọnú ayé ọmọ rẹ, ó yá láti òde lọ bẹ̀rẹ̀ sí so èso rere. Iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ sí so èso rere, ayé rẹ bẹ̀rẹ̀ sí so èso rere, ògo rẹ bẹ̀rẹ̀ sí so èso rere láti òní lọ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀,
àṣẹ sì ti gò ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Atóbijù. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá ọba tó pọ̀ nípa àti agbára. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ kí Olúwa ó ṣe, Olúwa ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe fún àṣeyọrí tòní. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ. Mo dúpẹ́ o. Ẹjá pàtẹ́wọ́ fún Ọlọ́run pé a dúpẹ́ fún ẹ̀bùn tòní, a dúpẹ́ fún àánú tòní. Olúwa ó ṣe o, Olúwa ó ṣe o, Olúwa ó ṣe o. Ẹjá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n ní ẹni tó bá dúpẹ́ àná yóò rí mi ìgbà. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí àánú ẹ̀ dúró láéláé. Ẹjá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹjá dúpẹ́ lọ́wọ́ bàbá, ẹjá dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́. O ṣé o bàbá, o ṣé o bàbá, o ṣé o bàbá, o ṣé o bàbá. O ti rà àánú gbà o lórí òkè àánú ìtúsílẹ̀. Lórúkọ Jésù ojú òní tì ọ́, lórúkọ Jésù ó ra àánú gbà o. Ìgbéyàwó rẹ ò ní dàrú ní orúkọ Jésù. Gbogbo alábàárẹ̀ tó ń fìyà jẹ ọ́, ọ̀run pín yín níyà ní orúkọ Jésù, ọ̀run pín yín níyà ní orúkọ Jésù. Gbogbo alábàárẹ̀ tó ní ògo rẹ̀ ò ní farahàn, gbogbo alábàárẹ̀ tó ní ògo rẹ̀ ò ní so èso rere, ọ̀run ti pín yín níyà o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Bẹ̀rẹ̀ sí ṣe rere láti òní lọ, bẹ̀rẹ̀ sí ṣe rere láti òní lọ. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kò ní dágbére fún ayé yín o ní orúkọ Jésù, orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mọ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kò ní fi inú ilé yín sílẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mọ́. Ẹ ti di ẹ̀dá ọ̀tun ní orúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí so èso rere nínú ayé wa o láti òní lọ lórúkọ Jésù Kristi olùgbàlà. Àmín, àmín lórúkọ Jésù. Yóò dára fún gbogbo wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ní ọ̀la aago 10 alẹ́ Nigerian time láti tún pàdé ní orí afẹ́fẹ́ fún ìtẹ̀síwájú lórí àdúrà ọjọ́ méje. Lórúkọ Jésù, Olúwa yóò bá wa rin ìrìn àjò ìṣerere. Lórúkọ Jésù, lórúkọ Jésù, ọ̀run yóò bá wa rin ìrìn àjò ìṣerere. A ó sì rí ẹ̀bùn gidi gbà ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó rí ẹ̀bùn gidi gbà o. A ó rí ojúrere Ọlọ́run ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ ẹ̀mí mọ́. Idà òkùnkùn kò ní bà wá, ọfà òtòpòpò kò ní bà wá ní orúkọ Jésù. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ọ̀run yóò sọ di òkú lórúkọ Jésù. Agbára tó ní ànírí ọwọ́ Ọlọ́run nínú ayé wa ọ̀run yóò pa á lẹ́nu mọ́ ní orúkọ Jésù. Ọ̀run yóò sọ wọ́n di òkú. Ọ̀run yóò ròyìn ní agbára lójú ayé, lójú oorun. Ọ̀run yóò ròyìn ní agbára o. Ọ̀run yóò ròyìn ní agbára o. Ọ̀run yóò ròyìn ní agbára o ní orúkọ Jésù. Ẹ ò ní wà bákan náà mọ́. Mo súre fún yín lónìí. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún wa láti share program yìí lórúkọ Jésù. Ẹ ò ní wà bákan náà mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo ẹ̀yin tẹ́ ń like lórúkọ Jésù. Ẹ ò ní wà bákan náà mọ́. Bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún Ọlọ́run, ọ̀run yóò mọ̀ ṣiṣẹ́ nínú ayé yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ mọ̀ láàánú gbà o lórúkọ Jésù. Gbogbo ìṣẹ̀dá tó ní kẹ́ wá sórí òkè àánú ìtúsílẹ̀ lásán, ọ̀run yóò gba agbára lọ́wọ́ wọn o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ̀bùn tẹ́ gbà lónìí, èṣù ò ní gbà á dànù lọ́wọ́ yín o. Olùdánwò kò ní dán yín wò kó borí o lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ ó yege o lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run tẹ́ fi máa yege ó yá kó bà lé yín o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀ o. Àṣẹ sì ti gùn ní orúkọ bàbá, ọmọ àti ẹ̀mí mọ́. Mo kí gbogbo wa pé a káàbọ̀ àsìkò ìparí ti òní ní orúkọ Jésù. Yóò dára fún wa. Bí àkókò àdúrà báyìí, ẹ jẹ́ á ṣọ́ra fún ìjà àti ìbínú. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká máa rántí pé ṣé olùdánwò kọ́ ló dé yìí. Ó lè tiẹ̀ ó lè jẹ́ ní òní ló bẹ̀rẹ̀. Ẹlòmíì ó lè jẹ́ after 2 months tó parí àdúrà yìí ní olùbẹ̀wò ó dé. Ẹlòmíì ìjọ tó parí, ẹlòmíì ipò tó parí. Ẹ jẹ́ ká máa rántí pé ṣé olùbẹ̀wò kọ́ ló dé yìí. Tí ọkọ rẹ bá ṣe bákan nulẹ̀, fi sùúrù ṣe. Ṣé olùbẹ̀wò kọ́ ló wọnú ọkọ mi tó fẹ́ dán mi wò yìí. Fi sùúrù ṣe. Yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà o. Ìwọ tó bá ti gbẹ́kẹ̀lé Olúwa ò ní jogún òfo. Ọjọ́ ní ọ̀la aago 10 alẹ́ Nigerian time yóò jẹ́ aago 7 Australian time láàárọ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. A ó sì ra àánú gbà. Ẹ má bínú sí mi, gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí tàbí tí ẹ ń send voice message tí mi ò lè get back sí. Ẹ jọ̀ọ́, mo sọ àkókò àkànṣe àdúrà báyìí mo máa ń busy gan because màá prepare for program, màá lọ bí iṣẹ́. Àwọn kọ̀ọ̀kan tí bá lè dá lóhùn tó mo rí pé ó jẹ́ kíákíá mò ń dá wọn lóhùn. Gbogbo ẹ̀yin tó kù tí mo sọ pé màá pè yín padà tí mi ò lè pè yín, ẹ foríjì mí, ẹ má bínú sí mi. Mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run. Ẹ jọ̀ọ́, lórúkọ Jésù tá bá ti parí gbogbo àkànṣe àdúrà yìí, màá lè farabalẹ̀ láti máa dá wa lóhùn dáadáa. Ẹ jọ̀ọ́, ẹ má bínú sí mi, ẹ dáríjì mí. Ṣé ti gbọ́? Mo tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. Tó a ó ra àánú gbà lórúkọ Jésù. Ojú òní tì yín lórúkọ Jésù. Ẹ ó ra àánú gbà o. Bẹ́ẹ̀ ṣe lọ báyìí, ẹ lọ sùn. Ẹ̀yin tẹ́ ẹ lọ sùn, ẹ ò ní sùn lékú lọ́wọ́ o. Ẹ lá àlá ìṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ lá ìlà ìtúsílẹ̀ ní orúkọ Jésù.
ìdààmú wàhálà kò ní dé bá yín, kò ní dé bá ọmọ yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ràn wá lọ́wọ́ nípa ìdámẹ́wàá lórí Òkè Àánú Ìtúsílẹ̀ yóò dára fún yín o, ẹ ó ṣe rere o. Ìkorò kò ní wọnú iṣẹ́ yín o, kò ní wọnú iṣẹ́ àwọn ọmọ yín o. Ẹ jẹun ọmọ títí dọjọ́ alẹ́ lórúkọ Jésù. Oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín o lórúkọ Jésù. Ọmọ yín wọ́n máa ṣe èso rere lójú ayé yín, ọmọ yín ó máa ní ayọ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tó kù náà tẹ́ ẹ̀ tí ì ṣe, ẹ má ronú, ẹ ó ṣe. Àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni lórúkọ Jésù. Nígbà kan rí táwọn ọ̀rẹ́ mi bá gbé 1 million 2 million sínú búùtù wọ́n lọ ṣe fàájì, èmi ò ní 200 naira ní ìró. Àkókò oníkálukú ni. Ó dijọ́ tí àwọn ẹ̀dá bá gbà pé àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ọjọ́ alẹ́ ni ó jẹun ọmọ, ẹlòmíì yóò ti bẹ̀rẹ̀ sí jẹun láàárọ̀, ẹlòmíì ọ̀sán. Àjọ tá a bá ti ń ronú báyìí ní ayé wa ti ní ìsinmi. Àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Nígbà tí àkókò tèmi náà dé ní ìsìn, ó ló ní mílíọ̀nù kò jọ mí lójú. Ó ní tí mo ti ẹ̀ ti ní ti ju mílíọ̀nù lọ, mo ti ní Jésù Kristi olùgbàlà, mo sì ní ìfọ̀kànbalẹ̀. Tó gbogbo tó ní kò jọ mí lójú mi tí ẹ rí. Ní tí mò ń rí ni Jésù, ní tí mò ń rí ni ọ̀rọ̀ Ọlọ́run, ní tí mò ń rí ni báwo ni mi ò ṣe ní ṣubú, báwo ni mi kò ṣe ní rẹ̀ mí. Nǹkan tí mò ń rí sí ni mi ò rí mọ́tò, mi ò rí ilé tó ní, mi ò rí owó tó ní. Ní tí mò ń rí sí ni Olúwa, bó ni mo ṣe fẹ́ máa gbọ́ testimony ńlá. Bó ni mo ṣe fẹ́ máa jèrè ọkàn fún Ọlọ́run. Bó ni àwọn èèyàn ṣe fẹ́ máa sọ pé dádì ẹ̀yin lẹ yí ayé mi padà. Ọ̀rọ̀ ìwàásù yín ló yí ayé mi padà. Mo sì ń gbọ́, inú mi sì ń dùn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ dádì ìwàásù yín yí mi padà o. Ìwàásù yín ó tún ayé mi ṣe. Tí n bá fẹ́ ṣe nǹkan tí ò dá báyìí, àyà mi ó sì já. Nǹkan tí mo fẹ́ máa gbọ́ ni. Bí ó ṣe ń sọ ìlọ̀run kọ́ọ̀lẹ̀ ló ń kọ́ọ̀lẹ̀ fún mi. Nǹkan kan tẹ́ ẹ sọ pé dádì ẹ̀yin lẹ jẹ́ fàyè mi fún Jésù àti kọ́lé kan fún mi. Dádì ara yín ni Ọlọ́run ti ṣe ọmọ fún mi àti kọ́lé kan fún mi lájùlé ọ̀run. Ibẹ̀ ni èmi ní àdàgbà ètò tèmi ni màá fi rọ̀ sí. Èmi ò fẹ́ fi àdàgbà ètò mi rọ̀ sínú iná. Ẹ̀yin náà ò ní fi ti yín rọ̀ sínú iná lórúkọ Jésù Kristi olùgbàlà. A ó sì ra àánú gbà. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó wà lábẹ́ òun gbàgbọ́ pé Ọlọ́run ló pè ọ́, kò ní fi ibi pa ọ́. Má ṣe tí Ọlọ́run ò fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ṣe tí Ọlọ́run ò fẹ́ lónìí, ó ní wọn ṣe tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́, ebi ò ní pa ọ́ tó bá ti ń sin Ọlọ́run tòótọ́. Ìwọ ọmọ Ọlọ́run, ìwọ náà ṣiṣẹ́ fún Ọlọ́run, má kàn wà lásán. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì ra àánú gbà ó ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ aṣọ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ má gbàgbé o. Àgbọ̀ tá a gbàdúrà sí, ẹ má jẹ́ kó fọ́ o, kó bẹ̀ yín nítorí ti Ọlọ́run. Nígbà tá a bá parí last prayer, òun la ó ṣiṣẹ́ lórí ẹ̀ lórúkọ Jésù Kristi olùgbàlà pẹ̀lú anointing ọ̀rẹ́ àti omi wa. Ìgbà tá a bá fẹ́ parí last program láti ṣiṣẹ́ lórí ẹ̀, ọ̀run yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbọ́ ẹ̀kan sí gbogbo èyí tẹ́ wọlé sórí afẹ́fẹ́ tẹ́ tí ṣe program ẹ bá mi ṣe ti gbọ́, yóò dára fún wa o ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah 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 hallelujah. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Adura Oluwa ní ìjọ Òkè Àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin mi o. Ó dá mi lójú pé wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú, ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọkọ̀ rẹ̀ lé Jésù, aláṣẹ pé ìgbàgbọ́.